tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi mo kí yín níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ mi. Ó ti ṣẹlẹ̀ báyìí nítorí wípé ìròyìn yìí ẹ ti mọ̀ pé àwa ò kí ń bá wọn ìrà tí kò lọ́mọ nínú. Tinubu gọ́fọ̀mẹ̀ntì ni o, ìjọba bàbá Tinubu ti bu ọwọ́ lu owó tó tó 4.9 billion fún ìpínlẹ̀ Edo Polytechnic, ìyẹn Polytechnic Edo Polytechnic láti fi lè train POS agent supply motorcycles, construct shop láti fi kọ́ ṣọ́ọ̀bù ní Yobe, Plateau, Lagos àti bẹ́ẹ̀ lọ. 4.9 billion ni wọ́n tún issue síta fún Edo State Polytechnic fún training àyìn àwọn èèyàn. Ó ga o, ó dẹ̀ ga o, ó má dẹ̀kẹ̀dẹ̀kẹ̀dẹ̀ ga kẹ́ o. 4.9 billion kí ló dé lórí POS? 4.9 billion kí ló ṣẹlẹ̀? Àwọn èèyàn ń bínú. Ìkan tiẹ̀ ní mi kúkú lè blame ìjọba bàbá Tinubu bí kò ṣe pé àwọn House of Reps ni o, àwọn House of Reps àti àwọn senators tí wọ́n gbarú ìmọ̀ràn bẹ́ẹ̀ láàyè nítorí wípé ṣèbí kí ó tó di pé wọ́n pàṣẹ ẹ̀ ó gbára wọn kọjá, àbí time to vote for all of them through ó gbára wọn kọjá, ṣùgbọ́n ẹ wá wò ó wọ́n wá sign 4.9 billion naira fún Edo State láti fi train èèyàn POS agent. Nàìjíríà my country. Ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ bá wa ṣí ẹ jẹ́ kó lọ viral pé òmìnira ilẹ̀ Yorùbá òun ni Yorùbá nation ni o. The same set of people yìí wọ́n sì rò bóyá hope ṣì wà fún orílẹ̀-èdè yìí. Kí ló wà fún orílẹ̀-èdè yìí mọ́? Pẹ̀lú díwé bọ́n ṣe ń rọ̀ṣì láti máa sáré ná owó Nàìjíríà tó bá yá wọn máa yá wọn ní pé kò sówó níbì kankan, kò sówó, wọ́n tún lọ yá owó. Ṣé ara eléyìí náà kò ti sọ pé yes ìnákúnà ló ń pọ̀ jù nínú owó 4.9 billion láti fi lọ kọ́ṣẹ́? Bí èèyàn bá fẹ́ lọ kọ́ṣẹ́ télọ̀ gan bí èrò bóyá yóò ná tó 200,000 láti jẹ́ kí school kọ́ àwọn èèyàn ní POS agent, kí ló lẹ́nu kó tẹ terminal? Now ó ti wá dójú ẹ̀ báyìí o, ó ti dójú ẹ̀ nítorí wípé ìjọba bàbá Tinubu bu ọwọ́ lu 4.9 billion fún National Institute of Construction Technology and Management, ìyẹn NICTM. Bẹ́ẹ̀ ni wọ́n bọwọ́ fún èyí tí ó wà ní ìpínlẹ̀ ìyẹn Federal Polytechnic ní Uromi ìyẹn ní Edo State láti ṣe kíni, láti train àwọn èèyàn fún POS àkọ́kọ́. Ó ga o, POS lẹ́tún fi owó train èyí. Ẹ wá wo bó ṣe pín owó náà o. A sum of 200 million ni wọ́n allocated fún school ìyẹn fún construction of market tí wọ́n á fi kọ́ ìyẹn ọjà tó máa fi kọ́ ọjà. Bẹ́ẹ̀ ni o, ìyẹn ní River Modern Market orúkọ tó pé tó fi 200 million fẹ́ fi kọ́ ọjà fún nìyẹn o, which the state where the market is located was not mentioned. Nàìjíríà tó túmọ̀ sí wípé ibi tó sọ pé fẹ́ kọ́ ọjà náà sí gan wọn ò dárúkọ ẹ̀. Ẹ tún rí o, wọ́n tún ti bẹ̀rẹ̀ o. Ìjọba kàlòkàlò, bẹ́ẹ̀ ni ìjọba kàlòkàlò. Ṣé ẹ tún gbọ́? Wọ́n sọ wípé wọ́n buwọ́ lu 200 million pé wọ́n máa fi kọ́ ọjà, wọn ò tún sọ ibi tí wọ́n máa kọ́ ọjà náà sí. Nàìjíríà ọpọlọ lè yá. Ìyẹn nìkan tí wàá kọ́ o. Lẹ́yìn náà wọ́n tún wá bu ọwọ́ lu 30 million naira ìyẹn for construction of side drain ìyẹn fún àgbàrá omi, ìyí àgbàrá òjò. 30 million naira. Kí ló dé? Ṣé àgbàrá náà ló gba 30 million naira? Ẹ̀yin ìyá mi bàbá mi, ṣé ẹ ti rí pé àwọn arábí kan ń bọ owó ìlú jẹ́ yánmayànmá ni wọ́n ń ṣòwò ìlú mákúnmọ̀kún. Ṣèbí ńgbà tó ń wá wọn sọ pé lẹ́yìn yẹn tí wàá kọ́ nìkan kọ́ o, lẹ́yìn tí wọ́n ti bu ọwọ́ lu 30 million naira fún drain ìyẹn fún àgbàrá, ẹ tún wá ṣe síwájú débi wípé wọ́n tún bu ọwọ́ sí another 100 million naira ìyẹn láti fi kọ́ bridge across the Ile River
ìyẹn ìwúṣẹ́ ọ̀sẹ̀ ìyẹn wọ́n tún gbowó lọ́dọ̀ 100 million láti fi kọ́ bíríìjì yéè kí ló dé kí ló dé nàìjíríà ẹ wo bí táwọn owó wa ń gbà lọ ẹ wo ẹ̀yìn ẹ wo gbogbo ìnákùná ẹ wo ìnákùná ìyẹn nìkan tí wọ́n kọ̀ another 5 million naira allocated fún ìyẹn institution yẹn láti ṣe rehabilitation and reconstruction of roads láti fi tún àwọn ọ̀nà ṣe ìyẹn ní Ijoba àti àwọn community ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn 500 million lọ ní wọ́n bùlẹ̀ láti fi tún ọ̀nà ṣe ó ga o ẹ ṣàkọ́ ń tọwọ́ bọ owó yẹn ẹ̀ tí ẹ wò bóyá ibi ń para rẹ̀ ilé gbọ́ iye tó tún bù fún tó ń bu owó ìyẹn nìkan wọ́n tún wá mú 100 million wọ́n tún bọ́wọ́ lù yẹn náà wọ́n tún ní pé wọ́n fẹ́ fi ìyẹn náà ṣe installation of solar street light 100 million street light kí ló dé nàìjíríà my country ẹ wọ ìyá rẹ yìí bàbá bẹ àwọn arábí ti fẹ́ pa wá àwọn kan bọ́wọ́ lu owó nàìjíríà ní tó jẹ́ kó fi túlù lójú wọ́sẹ̀ wọ́n túlù ṣe náà nìyẹn o torí street light 100 million 500 million lọ́fẹ̀ẹ́ fi tún ọ̀nà ṣe gbogbo àwọn owó bẹ̀bẹ̀ wọ́n máa sọ 4.9 billion naira ni wọ́n pín fún university and polytechnic Edo láti fi train àwọn èèyàn fún POS reconstruction pàlàpàlà ẹwẹ́ ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́ onílé lóko lọ́nà lẹ́yìn odi ṣé ẹ ti rí ìdí tá a fi sọ pé ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ nítorí wípé ìṣọwọ́ náwó ara nítorí pé tí ìbá ṣe bẹ́ẹ̀ ni ẹ kàn ń bu ọwọ́ lu ṣé ẹ má bínú ṣé skul yìí náà ló come up with budget yìí ló come up pẹ̀lú budget yìí kí ló dé táwọn skul yìí iléèwé yìí wọ́n ṣe wá defend pé yes ní táwọn fẹ́ fowó ṣe rèé ní táwọn fẹ́ fowó ṣe ẹ wò inú ẹ̀ wá dúró owó tó ti ń bù jáde lẹ́sìn ìbí rẹ́ bù fún skul wọ́n wá ń fi ọgbàlùmọ̀kọ́lá yìí máa kó síbẹ̀síbẹ̀ àwọn kìíní dẹ̀ àwọn nurses wọ́n dẹ̀ pass ẹ̀ sharp without even anything wọ́n ti ẹ̀ stress wọ́n dẹ̀ gbọ́wọ́ lù láwù wọ́n dẹ̀ gbà bẹ́ẹ̀ ẹ wọ ìyá mi bàbá mi Yorùbá nation láfẹ́ o òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó onílé lóko lọ́nà lẹ́yìn òde ẹ bá wa share ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ kó yá àwọn èèyàn pé Yorùbá nation òun ni ọ̀nà àbáyọ o bẹ́ẹ̀ ni ìdí tá a fi máa ń sọ fún yín nìyẹn nítorí pé ìlú yìí ti tán àwọn ìjọba kan ṣe owó ìlú mákùnmọ̀kún ni wọn ò ṣetán àti gbọ́ igba ará ìlú ẹ wo Yorùbá nation la fẹ́ no retreat no surrender la fi àsìkò yìí sọ fún yín wípé God bless Yorùbá nation ó dàbọ̀.